gbogbo ibi tí mo dé wọ́n mọ̀ wípé èèyàn Paso ni mí wọ́n máa fẹ́ fún mi níṣẹ́ MC wípé Saheed Òṣùpá ló fẹ́ wá play bẹ́ẹ̀ màá yà sọ fẹ́ nìyẹn pé sọ fún Saheed Òṣùpá pé Dùgbẹ̀ ló ń bọ̀ o lórí èmi gangan fúnra mi ejò ní paramọ́lẹ̀ mo kọ̀rọ̀ wọ̀ sí gan. Aláǹgèrè. Tọ́pẹ́ Àlàbí náà ti ń kíyàn sí nínú gbogbo ní gospel àtòríṣe mo love jù. Why? Àtòríṣe ò fi ti ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn ní gospel musician tó jẹ́ wípé n tó wà ní abẹ́ tí wọ́n ń ṣe lábẹ́ àwọn ló worst jù. So láyé ìgbà tí mo ṣe wà ní theatre group yẹn láyé Gàmúgàsà à ń pè bìkan ní Gàmúgàsà ń gbà ibẹ̀ la máa ń mú story lọ so bọ̀bọ̀ tí mo ní àjọ wà ní group yẹn Ọlọ́run fún lẹ́bùn pé kan kọ story so group wa ló máa ń sábà mú story lọ nígbà tá a wá débẹ̀ láyé àwọn bàbá Adéfilá láyé àwọn Fádèyí Olóró láyé Mẹ́ràn so lèmi àti Dẹ̀jọ́ ti máa ń pàdé láti máa ń ríra dáadáa nígbà yẹn so ìgbà yẹn dẹ̀ ni Dẹ̀jọ́ ṣẹ̀ ṣe Yẹmí My Lover kìíní tí Dẹ̀jọ́ popular gan bàbá sọ̀rọ̀ nípa comedian gbà yẹn lẹ́yìn bàbá Sùwé Dẹ̀jọ́ ni yes tọ́lọ́run bá gbà fún ẹjẹ́ àgbà fún ká lè ràn náà so mo dẹ̀ like ẹ̀ but time yẹn mo máa ń ṣe style yẹn mo ń ṣe style yẹn but style ti tèmi pẹ̀lú Dẹ̀jọ́ ní tó fi yàtọ̀ síra wọn díẹ̀ ni Dẹ̀jọ́ máa ṣe títí ẹ̀ ní pé bíi pé kí èèyàn ṣe ohun kó wá sọ pé kíní ó dẹ̀ tún máa ń kun eyín but dìdìrín tèmi dìdìrín fine boy ni tó bá kọ́kọ́ rí mi wá wò pé ilé ìgbádùn ni mo máa ṣe pàpọ̀ rẹ̀ pé ó bóyá o lè fi mí lẹ̀ láyé kàkà kó fi mí lẹ̀ mi gbogbogbò ó máa yá aṣáájú mi máa ṣe kàṣíláàtì àjọba wà bẹ́ẹ̀ ni wà láì ó ṣe ọdún èmi tó jẹ́ pé tùráyà lọ wọn kò sí ní tẹ́ gbé dé tẹ̀ tí ló fẹ́ sọ mí sókun wọ́n lò mí lọ. Tí tèmi gangan ni mo lò yẹn bọ́ ti Dẹ̀jọ́ máa ní. ọmọ ìyá mi ni ṣe mọ̀ pé ó fa ti ẹ̀gùn bọ́ èmi ò fa tèmi gùn àwọn ọ̀rọ̀ yẹn a máa clear sí àwọn èèyàn létí díẹ̀ nípa tó tẹ̀lé. ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe mo fẹ́ fún yín ní dialogue kan ẹ fún mi ní tiyín ẹja tútù ò dá ń dídín kẹ wá fún mi ní ti Dẹ̀jọ́ ẹja tútù ò dá ń dídín. ṣé o mọ̀ pé ẹja tútù ò dá ní dídín ni àbí tó bá di tán. Dẹ̀jọ́ á ní ẹja tútù ò dá ní dídín àti tán bá di tán. so bẹ́ẹ̀ ṣáà ṣe mọ Dẹ̀jọ́ yẹn ṣá. but ìgbà tí mo dọ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ discover wípé kò sí nǹkan tọmọdé yóò lè blend sí ni ọ̀rọ̀ Sọkúdalẹ̀ fi wáyé. So orí rédíò gangan làwọn èèyàn ti wá mọ Sọkúdalẹ̀ yẹn as my own style nígbà yẹn táwọn èèyàn máa ń rò pé bóyá Dẹ̀jọ́ ni bọ èmi àti Dẹ̀jọ́ ti wá ṣiṣẹ́ kan náà rí tán ti wá ṣe Táyé Kànyìn even ọ̀gá wa gan ló níṣẹ́ yẹn Akeem Ẹnudìjì ìyá yìí Lọlá Ìdíjẹ ló ṣe ìyá wa ìgbà tí rédíò line yẹn ló wá gbé Sọkúdalẹ̀ jáde lọ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù àwọn ní bàbá Sọkúdalẹ̀ so èyí tí orúkọ yẹn ṣe wá jáde dáadáa nígbà tí àlàyé mi lọ Jẹ́ngbẹ́tì Èlé wá lọ ṣiṣẹ́ kan tí iṣẹ́ tí wọ́n ṣe yẹn wọ́n sọ̀rọ̀ nípa gbogbo àwọn òkú tó ti kú sọ́run tó jẹ́ wípé wọ́n pàdé Gbẹ́ngà Adébóyè wọ́n ṣe pàdé Gbẹ́ngà Adébóyè but nínú iṣẹ́ yẹn intro tó wà bẹ́ẹ̀ ni wípé èmi ni mo wá túfọ̀ fún Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù pé ọ̀rẹ́ ẹ̀ ti kú. báwo lẹ ṣe túfọ̀ ẹ̀. pé kí wọ́n máa fara jálẹ̀ mo ti kú ọ́ ayé mi mo dáhùn kò yẹ kó lọ báyìí ẹni ire ti kú ẹni ire ti lọ. wọ́n ní wọ́n ṣàwọn gbogbo aládùúgbò wọn mú mi bọ̀ wọ́n ní Sọkúdalẹ̀ má mà parẹ́ ẹ̀ wọ́n ní Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù Sọkúdalẹ̀ má fẹ́ parẹ́ síta wọ́n ní àkílódé tó bá fẹ́ parẹ́ kó parẹ́ kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní dádì mi wàláì ìbọn ńlá ló bá ìyá ẹ̀ nìbọn á bà dádì mi bóyá ilẹ̀ mọ̀ tẹ́ bá gbọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yin gangan fúnra yín bẹ̀ ṣe wà ẹ̀kàn rìn ni ẹ̀ mọ̀ pé kì í ṣe ilẹ̀ rìn ó ní ìyá ẹ̀ ló rìn tí ó mọ̀ pé ó rìn kò sí kankan tó ṣe mí lákọ ni mo wà bí ìmọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ ní ṣe gbọ̀ pé ọ̀rẹ́ yín kú ni ọ̀rẹ́ mi wo
pé Gbénga Adébóyè kí ló pa ikú. So ṣáà ṣe fídíò yẹn ṣáà ṣe fídíò yẹn lọ gan so fídíò yẹn ló wá jẹ́ kí ayé mọ sọkú dalẹ̀ ọmọ Ẹ̀rẹ̀kẹ́ ní Shaw màmá ṣàjẹ tí ò lọ́gà àwọn ló ṣe ìyá mi níṣẹ́. èmi àti Paso ti máa ń pàdé ní LTV8 láyé Femina àtijọ́ máa ń pàdé dáadáa tó wà lọ́wọ́ òsì báyìí dábàá wọlé Femina láyé Femina àti máa ń pàdé dáadáa ńgbà yẹn àkàn máa kíra wa normal but àlàyé jẹ́ nǹkan tí mo kàn like naturally so gbogbo gbà yẹn náà làwọn èèyàn máa ń pariwo kiri pé àjọra nígbà tó stage kan náà tó bá máa pè mí á ní Paso àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bí Paso ṣe máa ń pè mí yẹn ó tó wá di wípé true Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù lèmi pẹ̀lú Paso ṣe wá close ṣe mọ̀ pọ́ ọmọ mo ṣe jọ ni wọ́n so Paso ó mọ̀ mí as a Dùgbẹ̀ but Paso mọ̀ pé èmi gangan ni Sọkúdalẹ̀ but Paso dẹ̀ kí n fi program yẹn ṣeré Paso máa ń gbọ́ program ó máa ń gbọ́ program Ẹ̀rẹ̀kẹ́ gan ẹ mọ̀ pé Paso is a radio person ó máa ń gbọ́ rédíò gan so kò mọ̀ wípé èmi ni Sọkúdalẹ̀ Paso mọ̀ mí as a Dùgbẹ̀ ó máa ń rò pé bóyá dẹ̀jọ pẹ̀lú Ẹ̀rẹ̀kẹ́ náà jọ ń ṣe kíní yẹn so ìgbà tó wá di first Ọlọ́run ṣògòdè 2001 ní ìrántí mọ́ so èmi àtẹ̀rẹ̀kẹ́ la jọ ṣe MC ńbẹ̀ so èmi ti ń sọ̀rọ̀ normal bí Dùgbẹ̀ Paso dẹ̀ ti dé ìgbà tí Paso dé àwọn náà Paso táwọn èrò ṣe pọ̀ gbàgbàgbà Paso wá lọ jókòó sí Paso dẹ̀ máa ń láì kó máa jókòó sẹ́yìn stage níbi orí stage yẹn wọ́n jókòó ó ṣáà ń tẹ fóònù àwa ń sọ̀rọ̀ Ẹ̀rẹ̀kẹ́ wá ní kí n introduce ara mi wá introduce ara mi bí Dùgbẹ̀ mo ṣáà kí gbogbo àwọn èèyàn àṣe Yorùbá ègùn tá a máa ń ṣe yẹn Ẹ̀rẹ̀kẹ́ ṣáà túmọ̀ ẹ̀ àṣe gbogbo yẹn ó wá ní ó ti ẹ̀dá bẹ́ẹ̀ Sọkúdalẹ̀ ọmọ mi tẹ́ ti ń retí ti pẹ́ ó wà ń bílé ní o tó bá tó àkókò a máa pe Sọkúdalẹ̀ sí tòsí Paso gan fún ẹ rò pé bóyá dẹjọ́ wà ráǹdì gbogbo àwọn tó wá wà bẹ́ẹ̀ tí wọ́n ń dúró pé because program wa yẹn lọ fà gan lẹ́yìn kókó onúwèé ìròyìn la máa ń ṣe program yẹn ní rédíò Nàìjíríà ń gbà yẹn so ayé ń gbọ́ lẹ́yìn àti wọ́n á ṣe ìkan náà ní rédíò Lagos tó ń pè ní Ẹ Kíyèsára so Ẹ Kíyèsára yẹn 5-minute program ni bò ó lọ fà gan Ẹ Kíyèsára yẹn a máa fi ń sọ̀rọ̀ bíi pé bàbá àtọmọ bí a mo lọ fa wàhálà bàbá mi sọ pé kíní kan so àwọn olówó ló ń gbọ́ program yẹn ó máa ń pèèyàn sákìyèsí ni so ó ṣe pè mí sórí stage yẹn Ẹ̀rẹ̀kẹ́ Sọkúdalẹ̀ ọmọ mi ó yá máa bọ̀ wá kí àwọn èèyàn àwọn tó kàn wá ní ló stage mọ́ wọ́n sì ń garùn pé Sọkúdalẹ̀ máa tó dé mo rántí yí ẹ̀ náà ayé ìgbà tó sì máa rán Senegal oníbò àdábolẹ̀ orí bíṣọ̀ tèmi àti Paso yà ó sì wà lọ́wọ́ mi dé so mo ṣe wá mú máìkì mo kàn change ohun mi dájú mi Paso kàn tú síìtì ẹ̀ ṣe ni ó kàn wá mo ṣe da gbogbo ẹ̀bùn lẹ̀ ní èmi àtẹ̀rẹ̀ kẹ́kẹ̀dẹ̀ ní combination yẹn lágbára náà bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbogbo bẹ̀yẹn dàrú ni àwọn èèyàn wà wò pé so Dùgbẹ̀ ìwọ ni Sọkúdalẹ̀ ibi tí number 1 táyé ti kọ́kọ́ mọ̀ pé iṣẹ́ yìí wọ́n dẹ̀ ta síta ìgbà yẹn ni ó ń fi dòdẹ̀ ṣe wà wọ́n ta síta gan so ìyẹn lọ bẹ́ẹ̀ ìgbà tí àwa ṣe tán inú Paso dùn gan wà pé àbọ̀bọ̀ yìí ní tálẹ̀ǹtì gan bọ̀ mo gbọ́ pọ́n ló máa ń kọrin náà mo wá ní àyà bàbá so ó wá ní kí n máa wá sọ́dọ̀ so mo ṣe wá di official MC Paso nígbà yẹn nìyẹn èmi àti Kòyókòyó lọ́dún because gbogbo táìmù yẹn bàbá wa Ṣọlá parí olódó parí ẹ̀ òun ló ń ṣe MC fún Ẹ̀ṣọ́ Labour àwọn ló máa ń ṣe MC fún Paso tẹ́lẹ̀ but gbàtẹ́mi pẹ̀lú Kòyókòyó wá bẹ̀rẹ̀ nígbà yẹn lẹ́yìn Paso so bá ṣe di official MC Paso nìyẹn so gbogbo ẹni show tí Paso bá lọ àwa la máa kọ́ stage so Kòyókòyó máa ti gbogbo kìíní yẹn sí mi wípé ó yá kọrin bíi lágbájá kọrin bíi ìtàmọ̀dù àti kọ́kọ́ ṣe yẹn gan kí Paso tó dé kò só lórin tí mi ò lè kọrin bíi tiẹ̀. èmi ni bàbá Dùgbẹ̀ tí wọ́n sọ àlùjọ lè rí Dùgbẹ̀ jájọ máa jò Mr. Òróró ọ̀rá rárá èmi ni Mr. Talent lórí ẹ̀ṣá wọn pè mí sórí aago mi bàbá mi wọ́n mi ìṣẹ́ máa kọ́ lówó eré máa tiraka wà ní kíní èrè jẹ́ o bàbá mi mọ́ omi ò tọrọ iṣẹ́ àmọ́ kémi ṣòwò kí rèrè jẹ́ o ṣòwò ni mo tọrọ kásítátì tí bá lọ tí bá pálẹ̀ tí bá lọ́la ìṣẹ́ tí mi ẹ̀yìn tèmi ìyà tí mo jẹ́ tó ẹ̀yìn tèmi lẹ́yìn Ọlọ́run ẹ lọ sí Fuji. Àyìndé àdé wọn tó ti dé o Àyìndé wá sí omi ẹ̀ orí aláàrí
tá a bá sọ̀rọ̀ nípa eléré tó máa ń rányàn ṣẹ́jú láyé K1 ni Kazlati mo ní tó bá ti délé bá mi kíjì kára sọ pé mo ń kí o mo ní mo ń kí ṣé kò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ni ìwé ìyànà àlọ sílùú Amẹ́ríkà láti Amẹ́ríkà gbọ́lẹ̀dẹ̀ Canada láti Canada Àyìndé wá sí omi àpadà wá sílùú Nàìjíríà nítorí ọmọlá Kazlati Kọ́láwọlé ló gbé wa délẹ̀ yìí òun lórí wá ṣeré ní wà máa ríṣẹ́ lọ́lẹ́ Ẹlẹ́dùmarè báwa iṣẹ́ ó ṣe àwa níṣẹ́ Kazlati ò sanwó eré tó fi wá tí bàbá bá ti wá fẹ́ rí gbogbo ẹ̀ lórí ọlọ́mọ kan ní pàtí tó fẹ́ jọ Percy ọmọdé wọn gbọ́ láyé ìgbà tí Percy ṣe wà lẹ́yìn wọn ọmọdé wọn gbọ́ ọwọ́ mẹ́rin lókè ọmọ kan wá síwájú mi ó wá síwájú mi lórí aṣọ white lórí bàtà pink lé pink ló wé wá sí omi orí tó bá ti wá rí pé Percy òṣìṣẹ́ yẹn dáadáa bàbá kan dá gbogbo ẹ̀rọ ni Percy ọmọ yẹn gbọ́dọ̀ lọ Àyìndé mi o jẹ́ kó ṣe Àyìndé o Percy o tọ́lá ní pàwọn èèyàn tí wọ́n ń fojú sí bàbá lára jù pé kíní ti fẹ́ máa dariwo bàbá kan yìí gbogbo ẹ̀ olóòrùyá òwe lọ́sàbílẹ̀ ọ̀dà gbogbo ẹ̀rú. Ibo ni ká tó yín sí. Tá bá sọ̀rọ̀ nípa olórin màá sọ pé kán kà mí sí jùjú gospel tùngbà Ju Fuji àwa tá bẹ̀rẹ̀ lélẹ̀ Ju Fuji means gbogbo orin yẹn lè bá ń bẹ̀ both jùjú Fuji tùngbà everything Fuji tùngbà wà là kọ́kọ́ bẹ̀rẹ̀. Tayo King mú mọ́ kò sẹ́ni bọ̀dì wọn tó máa sọ pé òun mọ̀ dùgbẹ̀ wọ́n wá fún wèrè lọ́kọ́ náà aroko sọ́dọ̀ ààrẹ kò sẹ́ni bọ̀dì tí wọ́n fún ní ọkọ́ láyé á ṣe dáadáa sọ́dọ̀ ààrẹ but èmi ni mo mọ̀ gbà tèmi bẹ̀rẹ̀ tèmi òun náà mọ̀ gbà tó bẹ̀rẹ̀ tiẹ̀ so but tá bá sọ̀rọ̀ nípa tùngbà tó mú tùngbà wọ gospel juju stuff because a lè sọ pé ó súnmọ́ juju náà Yínká Ayéfẹ́lẹ́ ni so kò sẹ́nìbọ̀dì tó máa sọ pé òun kọ gbogbo nǹkan tó ń kọ léni when it's come to juju stuff because tó bá ti ń kọ gospel juju ló ń kọ ó dàbí yes wọ́n believe nípa àwọn tó ń kọ Fuji tán sọ wípé wọ́n ń kọ Islamic so kò sílẹ̀ tó kọ Islamic tí Fuji ò ní wọ̀n nínú orin ẹni tó ń kọ juju náà gospel ló ń kọ wàá kọ gospel mọ́ juju ẹ̀ torí kò sí bó ṣe fẹ́ kọ́ tó níyìn Ọlọ́run bọ̀ ìbí kan máa ń jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sọ wípé gospel làwọn ń kọ gospel làwọn tó bá mọ̀ kó fẹ́ gbé gospel lọ́wọ́ dáadáa tó mọ̀ pé ò kọ jùjú tó bá ti mọ̀ pé ò kìyàn àwọn ìyá wa bọ́ láàrin àwọn tó kọ gospel nìyẹn Tọ́pẹ́ Àlàbí náà ti ń kìyàn sí àwọn kìyàn Tọ́pẹ́ Àlàbí ti ń lọ sí show ó ti ń kìyàn èmi máa ń jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí atóríṣe nínú gbogbo ní gospel atóríṣe mo love jù. Why? Yes mo love atóríṣe because atóríṣe ò fi ti ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn ní gospel musician tó jẹ́ wípé in tó wà ní abẹ́ tí wọ́n ń ṣe lábẹ́ àwọn ló worst jù bọ́ jùjú wọ́n ti mọ̀ pé àjùjú ló ń kọ ayẹyẹ iṣẹ́ lè yẹ́yìn ṣe kìíní tó ní ṣe jẹ́ kó yéèyàn pé musician lòun ẹ̀yin èèyàn lẹ́ẹ̀pẹ́ ní gospel musician tòótọ́ orin ẹ̀ ó fi ń yin Ọlọ́run lógo ni bọ̀ olórin ni atóríṣe not only gospel. ṣẹ́pọ̀ wá dáa kò só ní jùjú tó bá mi ṣe ń bá ṣe àfi ẹni tó bá sọ pé òun ò fẹ́ rí mi nìkan lóko tó bá dẹ̀ lórí mi èmi náà jókòó tẹ̀. jùjú àti Fuji ẹ má jẹ́ àtàrà wa ṣe rí kò sórin tó rọrùn. ìkan sì ṣe kinní jù kan lọ ìsúdí tí ó ṣe kinní jù kan lọ ni pé orí táìmù tá a wà yìí ayé bílé pé Fuji náà ń gbọ́ nígboro wọ́n ń gbọ́ jùjú náà kò sí pátí tẹ fẹ́ lọ ṣe láyé jùjú lẹ máa bá pàdé ń bẹ̀ wedding ni o mú yìí tí ì mọ nǹkan tán fẹ́ ṣe ṣá wedding òkú àgbà ìgbàkàwò kan ló patí lọ́wọ́ tá a wà yìí àwọn kankan wà tó jẹ́ pé wọ́n jẹ́ olólùfẹ́ Fuji tán bá fẹ́ ṣe patí náà wọ́n fẹ́ ṣe tòkú àgbà ni wọ́n ń pè Fuji o mi sọ pé wọ́n pè Fuji o tó bá pọ̀ ọdún fáfù àwọn kò ní Fuji ó nọ́mà ẹgẹ́ point yẹn because wọ́n wò pé oní gospel ní ilé pé wá sí kinní ọdún Ifá but wọ́n lè pe oníjùjú wá sí kinní Ifá torí jùjú kò sí nǹkan tí ò sínú jùjú ṣẹ́rí jùjú ó kó gbogbo ẹ̀ papọ̀ ṣẹ́rí mo máa ń sọ kinní kan ṣẹ́rí oní Fuji tó bá ti lè lo tó lu guitar tó lu keyboard tó lu sax tó lu bass guitar tó lu gbogbo everything tó jẹ́ wà nínú wàhálà ìjùjú ló ń kọ. yes King Wasiu Ayinde náà mọ̀ pé high life ní King Wasiu Ayinde kọ
highlife ni bàbá ń kọ, ẹ lọ wo music Wasiu Ayinde rí pé ó yàtọ̀ sí Fuji. Àwọn Paso náà kàn ṣe máa ń tá máa sọ̀rọ̀ nípa pé wọ́n ń lo Fuji, àlùjọ Fuji, ìgbàkà Fuji ní ẹ máa yà sọ́dọ̀ Paso Yàmàlà Saheed Òṣùpá. Orú Saheed Òṣùpá yẹn sì mo lè sọ pé ó ń kọ Fuji. Torí ẹ máa gbọ́ ìjìnlẹ̀ àwọn typical Fuji yẹn gangan. Bọ̀ orú Paso ń sìn ti mọ̀ pé ṣàjẹ́ Fuji ni ìtùngbá ni títí ẹ̀. Àwọn Òbésèré gangan ló dá ṣàjẹ́ lẹ̀dá nínú Fuji, so wọ́n gbọ́dọ̀ gbà fún. Ṣẹ́rí akàn sọ́nà ni tẹ́ bá dé àárín gbogbo wọn, everybody wọ́n gbà fúnra wọn. Àwọn fans ló ń dá wàhálà alẹ́. Àwọn fans and àwọn ẹlòmíràn ní ẹ̀ẹ́dùgbẹ̀ èèyàn Paso ni ó bá Saheed ṣe, ó bá Màláíkà ṣe, ó bá kìnnìkan ṣe, mo gbọ́dọ̀ bá wọn ṣe. I'm a radio presenter to the core. Presenter ni mí, so mi ò ń ṣọ̀tá olórin, gbogbo olórin pápátá lè rọ̀rẹ́ mi, bọ̀ kò sí bá a ṣe máa wà tá à ní súnmọ́ra jura wa lọ. Àwọn ilé kan wà tó jẹ́ pé tí bá délé Kàsìlátìsì mi ò ní kanlẹ̀kùn kí n tó wọlé. Mi ì lè délé Jìgan Àkàlásìn kí n kanlẹ̀kùn máa wọlé ni, òdìgbà tí bá kanlẹ̀kùn máa wọlé. Bọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tájọ ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà, àwọn kan wà tó jẹ́ pé máa pè mọ́ kí tó lọ lé wọn ni. So a súnmọ́ra jura wa lọ. Kí wá ní mo délé ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù kì í ṣẹ̀ṣẹ̀ wá gba permission kí tó wálé ẹ̀. Tí mi ò bá bá lé mi ò bá lé ni, bí mi ò bá lé mi wọ́n ṣílẹ̀kùn fún mi. Yorùbá yẹn òye Yẹmí Àjídé my padi of life. Even bí n lọ lé Yẹmí Àjídé mi ò ní èdè àti kanlẹ̀kùn lé ẹ̀ máa wọnú lé ẹ̀, ó wà lẹ́kọ̀ọ́ sí ilé wọ́n ṣílẹ̀kùn fún mi. Bídèmí Olúkúewu gbogbo wọn báyẹn àjọ wà ní. But àwọn kan wà Òkè Sọ́jí Ọmọ́táyọ̀ èèyàn mi ọ̀rẹ́ mi ni àtijọ́ wà tipẹ́. So tí bá délé ẹ̀ òdìgbà tí bá kanlẹ̀kùn. Bọ̀ àwọn kan wà tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lájọ́ ń pera wá ń tòótọ́, but màá pè kí n tó lọ lé ẹnu náà pè mí kó tó wálé mi. Bọ̀ àwọn onífújì tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní kan ṣe bá kan níbọ̀ wọ́n ń pera wọn ń bára wọn ṣe náà. Àwa la kàn gbé nǹkan tó yẹ ká gbèrú náà. Nínú àwọn oníjùjú wa náà àwa kan náà wà wọ́n máa ń pe kíní kan ní campus. Kò sí ìdọ́sì tó wà láyé tó ní campus tí. Ẹ ti understand? So torí ẹ̀ èmi ò ń kà kún. Tó bá di lọ́la tó ní jùjú kan bá gbégbá orin sì tó sọ pé òun fẹ́ bú mi, ẹ ó yá let's go náà mi ò ríro. Bọ̀ tó bá jẹ́ ni tí mo rí pé kò wọ́ ọ̀tí ẹ̀ pé lè fẹ́ fi nígbà ránkì mi ò ní dá lóhùn. Òwe làgbọ́n ò mọ̀ sọ. Ṣàwọn tó bá olóyè ló máa yé pé lágbájá ló dá lóhùn. Bọ̀ mi ò lè rí mi kí n dárúkọ ẹ̀ bọ̀ òun lè dárúkọ mi kó máa fi bú mi. Ní ìní kanlẹ̀kùn mẹ́gà kó sọ pé báwọn tèmi ṣe jẹ́, Ṣẹ́gun Nábì kò ní sọ pé báwọn tèmi ṣe jẹ́. Ṣínà Olúga àwọn ilé látàyé ọmọ nǹkan tó pè ní òpó náà bó ṣe pẹ́ǹtà tó mélòdì tó bá wá sẹ́kọ̀ọ́ yìí ó máa pè mí, àwọn máa sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi pé aráyé mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀là ìjọba gbogbo ṣe máa ń sọ ìjọba mo wà lẹ́kọ̀ọ́ tí ó bá yẹ pé mo ráyè tí mi ò bá níṣò máa lọ bá níṣò ẹ̀. Tèmi náà bá dẹ́gbà lọ́la ẹ̀yin tí mo máa ń pè tí bá dẹ́gbà mo mọ̀ yín, tí mi ò bá pè Kàsìlátì màá pè Bẹ́bẹ́ Musiliu, tí mi ò bá pè Bẹ́bẹ́ Musiliu máa pa Ráyọ̀. Ìfún dé orí Òbésèré onífújì Ẹ̀gbá yìí. Generally jùjú dáyàtọ̀ bí fújì náà ṣe dáyàtọ̀. Ẹ ti understand? So now gbogbo ìwọ ní hip hop ní o ìwọ ní gbá kan tán kọ lé nísìn wọ́n á mú nínú jùjú wọ́n á mú nínú fújì. Kò sí bí oní hip hop kan ṣe fẹ́ kọ nísìn tí ò ní mú nínú jùjú. Bàbá mo fẹ́ rí màmá mi pé mò ń lọ sẹ́kọ̀ọ́ nǹkan kan wá ní táìmì yẹn náà ni màmá náà ránṣẹ́ wálé torí gbogbo ìgbà tán fi lọ ẹ̀wọ̀n ránṣẹ́ wálé táìmù December yẹn náà làwọn náà wá ránṣẹ́ wálé tán ní pé kán lọ gbàṣọ fèmí pẹ̀lú àbúrò mi. So onímọ́tò tó wá gbàṣọ yẹn wá ó wá jẹ́ bí ara àwọn ọmọ bàbá mi ẹ mọ̀ pé mo sọ pé union ni bàbá mi so bàbá mi wá ní pé kí n wá máa yẹn lọ ní pé débèrè tó fi rí màmá mi lọ́jọ́ ta àmọ́ bí tí màmá mi wà kéètù dẹ̀ ni màmá wà ń gbà yẹn. So bí mo ṣe darí Èkó ní ẹ̀ ní 1990. 1990. Yeah. Now Àrẹ̀mú Maitama lẹ ń jẹ́ nígbà tẹ́ wà ní Ìpẹ̀tù. Ẹ tí bẹ̀rẹ̀ tíátà ń gbà yẹn. Àwọn tíátà tí mò ń ṣe ní Ìpẹ̀tù ojú eré school. Tíátà bá fẹ́ ṣe kankan ní school ọ̀ọ́ tí àwọn onítíátà láyé Òjòjolú àwọn bàbá Ẹgbẹ̀jì Ológùnká láyé Àfádéyí Olóró tán bá wá sílùú ń gbà yẹn bàbá Sàlá ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ni mo máa ń jókòó sínú mọ́tò wọn mú wọn káàkiri ìlú nígbà tó máa ń pariwo pé ẹ máa bọ̀ lálẹ́ yìí a máa wà ní town hall a máa ṣe èmi ni mo because ọwọ́ bàbá mi ni kọ́kọ́rọ́ town hall máa ń wà ní Ìpẹ̀tù because olóyè ńlá ni bàbá mi. ìyẹn ni bí kọ́kọ́rọ́ town hall ọwọ́ bàbá Dùgbẹ̀ ló wà bí kọ́kọ́rọ́ town hall yẹn ó máa wà bàbá Dùgbẹ̀ kọ́kọ́rọ́ yẹn máa ń wà lọ́wọ́ wọn so tí wọ́n bá ti wá dèlù
kábíyèsí á ní kán lọ rí Sàpàyè so bàbá mi oyè bàbá mi ni Chief Sàpàyè of Ìpẹ̀tù. ìgbà tẹ́ ṣáà dẹ́kọ̀. so ìgbà tí mo dẹ́kọ̀. but Dùgbẹ̀ ò tí ì sínú orúkọ yín. rárá báwo ni Dùgbẹ̀. theatre group tí mo wá padà wá join mo join theatre kan náà ní Òṣòdì èmi pẹ̀lú ẹni tí àwájọ dá group yẹn lẹ̀ níbi tí mo ti wá padà wá jẹ́ Dùgbẹ̀ yìí àjọ wà ní ọ̀dọ̀ ọ̀gá wa kan gbà yóò ti kún sìn wọ́n ń pè ní orí oyè náà máa ń pè so orí oyè tá à ń sọ ìwò náà ló kọ́ Tọ́pẹ́ Àlàbí níṣẹ́ tíátà. ẹran gidi tí kì í rá lórí iná ẹran màálù ẹran àgbò ẹran ògúnfe bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí ẹ máa bọ̀ lọ́dọ̀ KK God Bless Nigeria Enterprises Limited ẹran ti wà lọ́dọ̀ wọn bìbà láwọn ẹran tí ṣara lóore tí kì í fa ìsàn síni láàgọ́ ara látàrí ti ìtọ́jú tó péye èyí tí wọ́n fi sìn àwọn ẹran náà bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí ẹ wá rẹ ẹran àgbò àti tògúnfe ẹran màálù wà àwa là ń sìn fúnra wa o a kì í ṣoníbàràdà KK God Bless Nigeria Enterprises Limited wà ní 1 Pakudi Village adjacent Pakudi Healthcare Center Ọ̀fọ̀bádà Pakudi Ogun State tàbí ká ẹ pè wọ́n sórí 08156814520 KK God Bless Nigeria Enterprises Limited ẹ lè kàn sí wọn lẹ́gbẹ̀lẹ́ àmọ́sùn GRA Ìbàrà Abẹ́òkúta bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí àgbò gẹ̀gẹ̀rà ògúnfe tó gbọ́ káká màálù bọ̀kùà lọ́wọ́ sìn lọ́dọ̀ ti wá o ọdún yóò yẹ ẹnu wa ò sì ní kọ́ ní jíjẹ. torí àwa ńgbà yẹn Tọ́pẹ́ Àlàbí gbogbo àjọ wa ní Máfolúkú Òṣòdì but òun ṣáájú wa débẹ̀. ìgbà tí máa fi débẹ̀ gan ó dà pé mo kàn gbọ́ ni wípé ó ṣe iṣẹ́ pẹ̀lẹ́ nìyẹn wípé ó ti wà ń bẹ̀ ní nǹkan tó jẹ́ kí n sọ́mọ́rọ̀ nìyẹn ní ìbá Tọ́pẹ́ Àlàbí gan bẹ̀ pàṣẹ but èmi yẹn pẹ̀lú ọ̀rẹ́ mi tí mo sọ ta lọ dá group tiwa lẹ́yìn that's wọ́n pè ní Fẹ́mi Emmanuel that's Olólo òun lájọ àṣọ ògbà yẹn lòun ṣe wà lọ dá group tiẹ̀ lẹ̀ làwájọ wàpàjọ wà so group tọ̀dọ̀ tiẹ̀ ni mo ti wá ń jẹ́ Bàbá Dùgbẹ̀ tí mò ń jẹ́ lé. kí ló fa Bàbá Dùgbẹ̀. comedian ni mí nínú group yẹn so Bàbá Dùgbẹ̀ but àwọn ẹlòmíì máa rò pé bóyá Ìbàdàn ni ó mìíràn pẹ̀lú Bàbá Dùgbẹ̀ àdúgbò kan tó wà àdúgbò kan nìbàdàn no inú èdè Ègùn láti yọ torí ìgbà yẹn mo máa ń sọ Yorùbá Ègùn àwọn pẹ̀rẹ́pẹ̀rẹ́ fún ẹ̀ so kò sí mo máa ń change èdè nígbà yẹn Ọlọ́run tún fún mi lẹ́bùn yẹn so ìgbà yẹn èmi Dẹ̀pẹ̀ nìkan la máa ń sábà sọ èdè yẹn nígbà yẹn James Dẹ̀pẹ̀ so mo máa ń sọ pẹ̀rẹ́pẹ̀rẹ́ fún ẹ̀ kò sí gírígírí fẹ́rẹ́ dá gbogbo àbọ̀ èmi máa ń pa òwe bọ̀ọ̀bí tèmi máa pa òwe tèmi sí wípé ṣàmọ̀ pé Dẹ̀pẹ̀ ó máa sọ wípé Yorùbá sọ̀rọ̀ ó fòwe sínú ẹ̀ ó sọ wípé eré ìràwọ̀ ká tó ṣe kírìn ẹ̀yin lè máa sọ pé ká tó máa gbá wẹ́bìlì ni fine ìdodo ọ̀rọ̀ ká tó máa gbá wẹ́bìlì bọ̀ èmi màá pa tèmi sí. ẹ fún mi lápẹẹrẹ Yorùbá ló ń jí ẹ̀ ó fòwe sínú ẹ̀ Yorùbá sọ wípé obìnrin tí kò ní ìdí kò lè gbé ṣómóró. obìnrin tí kò ní ìdí kò lè gbé ṣómóró dáàsì tí ò bá nídìí obìnrin ò jẹ́ mọ́lú. Yorùbá tún ronú jìnnà pa fún òwe Yorùbá sọ wípé sàn ní àdékìnrin ajé ní fi pa fún èkùrọ́ sàn ní àdékìnrin ajé ní fi pa fún èkùrọ́ dáàsì sàn láàrin ajé ní fi pa fún èkùrọ́. ẹ tún fún mi kàn sí. ilé ìràwọ̀ ká tó ṣe kírìn ká tó rẹ̀ tiẹ̀ torí tó bá rẹ̀ sọ pé fẹ́rẹ̀ gbà fún eré yìí sí tó jẹ eré náà wò tó bá lọ jẹ eré òró mi ìgbà òjòrò má mọ̀ pé ó ṣeré ìgbà Jésù ń ṣe. ẹ rí bí sítórì yẹn ṣe lọ ní 1990 tí mo dé kó yẹn kàkà kó yẹ kí n gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi lọ́dọ̀ màmá mi yẹn màmá mi ò gbà kí n gbé lọ́dọ̀ wọn wọ́n wò pé gbà yẹn màmá mi ṣì wà nínú ọjà Jákàndé Kétu so àwọn tó bá wọnú ọjà Jákàndé Kétu yẹn tó bá ti ní ẹ̀ ń béèrè Ìyá Ìjẹ̀ṣà kò sẹ́ni tó mọ màmá mi even kí n tó dẹ́kun lórúkọ mi gan ti wà níbi ṣọ́ọ̀bù màmá mi Ìyá Ayẹyẹ that's orúkọ mi ni ìyá mi fi néèmù orúkọ sí mi alias Ìyá Ìjẹ̀ṣà so kí n tó dé Èkó làwọn èèyàn ti mọ orúkọ yẹn so oúnjẹ tí mo kọ́kọ́ dé inú ọjà yẹn tí wọ́n sọ fún màmá mi wá lọ ọmọ yẹyẹ mi tí mò ń sọ rèé o yẹyẹ mi tí mò ń sọ rèé o so inú ọjà yẹn la ṣáà wà títí nígbà yẹn tó jẹ́ pé because màmá mi ń ta ọjà ń bẹ̀ nígbà wọ́n ń ta oúnjẹ ta iyán so màmá wa wò wípé àwọn ò lè fi mílẹ̀ sí bíbà yìí pé mo máa nídìí ọwọ́ tó le wọ́n á lọ fi mí sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tó jẹ́ bí olórí ẹbí wa tó jẹ́ sójà ní Air Force Base ní PWD ní Ìkẹjà bíbà so engineer Ọlábánjí Ọládìméjì Akọ́láwọlé bàbá mo ṣí fìlà
ẹni tó train mi dàgbà gangan ni. But Air Force làwọn náà. Air Force ni wọ́n, ọ̀dọ̀ wọn ni mo wá gbé dàgbà tó jẹ́ kí n tún wá mọ̀ nípa iṣẹ́ sójà náà ní iṣẹ́ everything. Ẹ tún kọ́ṣẹ́ ẹ wo eléyìí tá a ṣe pọ̀ gan. ọ̀dọ̀ wọn ni mo wà tí wọ́n fi mí síṣẹ́ furniture torí mo ti ka ìwé tán ní secondary school àti ṣètàn yẹn àti ṣèyẹn tán kó tó di pa wá sí Èkó, but láti further ìgbà tí ò ságbára àá wò pé wẹ̀ ẹsẹ̀ tí màá fi jókòó sílé ẹ̀gbọ́n mi yẹn wá fi mí síbi iṣẹ́ wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣẹ́wọ̀ ló wù mí láti ṣe mo dẹ̀ ní mo láìkí furniture ó dẹ̀ léèyàn kan tó bá wọn ṣiṣẹ́ ń gbà yẹn wọ́n pe bọ̀dá yẹn ní bọ̀dá Músílù la máa ń pè. So ṣọ́ọ̀bù yẹn ni máa wà tábà tí wá ń ṣiṣẹ́ tábà tí ń fagi àbí bẹ́ẹ̀ mú iṣẹ́ ní ti ìgbà ọ̀gá mi yẹn láìkí mi débi wípé èmi nìkan ló máa ń mú lọ sí site. So gbogbo iṣẹ́ tí mo kọ́ iṣẹ́ site mo fi kọ́ṣẹ́ interior decoration là kọ́ nígbà yẹn. So tábà tí wá ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù máa ń fagi màá máa kọrin tí mo bá ń lagi màá máa kọrin ọ̀gá mi yẹn máa sọ ìwọ ò tí mọ̀ tí ò ìmọ̀ṣẹ́ tó fẹ́ ṣe jẹun tiẹ̀ ó jẹ́ lọ gbégbá orin ó jẹ́ lọ ṣe kíní kan Isaac máa ń pè nígbà yẹn. wọ́n wá rán mi níṣẹ́ wípé kí n lọ ra nǹkan wá lóṣòdì ni mo rí àwọn gúrùpù yẹn tí mo fi join gúrùpù wo theatre group yẹn tí mo sọ yẹn mo pàdé bọ̀bọ̀ tí mo sọ yìí Fẹ́mi Olólo yẹn gúrùpù ó ti ní gúrùpù tiẹ̀ òun náà ó ní orí pé kó máa kóyàn jọ òun sì wà lọ́dọ̀ orí oyè nígbà yẹn so òun ipasẹ̀ tiẹ̀ ni mo fi bá dọ́dọ̀ orí oyè nígbà tá a wá kúrò tó a wá jọ dá gúrùpù ti wálẹ̀ ni mo fi wá ń jẹ́ dùgbẹ̀ nínú gúrùpù ti tiẹ̀ so mo máa ń yọ kúrò tí n bá ti ṣiṣẹ́ tán níbi iṣẹ́ nírọ̀lẹ́ màá lọ sí rìhásà tí n bá fi wá pẹ́ délé ẹ̀gbọ́n mi yẹn máa nà mí bí kí n kú ni pé ó yẹ kó ti close látàárọ̀ kí ló dé tó fi pẹ́ mi ì lè sọ fún wọn pé mo lọ ń ṣe eré tíátà. báwo lẹ wá pàdé bàbá Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. So nígbà tí mo wá kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn ní bẹ́ẹ̀ 98 99 ṣá but before kí n tó kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n mi máa ń lọ Kétu because Kétu ni màmá wà so mo ti gba ilé kan sí Kétu ńgbà yẹn pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi kan so mo máa ń lọ sí Kétu yẹn ní weekend so mo wá ń fọṣọ lẹ́kùnlé mo wá ń kọrin mo láìkí bàbá rà gan ìgbà yẹn ni orin bàbá rà kan jáde tálẹ́tálẹ́ kì í pọ́n talẹ̀ lójú ò bá mi ṣe o Ọlọ́run mi ò mọ́mọ́ jẹ́ ìjìyà ìyà ò gbọ́dọ̀ jẹ mí o ìyà ò gbọ́dọ̀ jẹ mí òṣì ò gbọ́dọ̀ tọ́ sí mi ò bá mi ìgbì ọba mi sáyé ọmọ bá mi ṣàdéhùn yà láàyè mi o oníkì bá ti mọ̀ ọ́fẹ́ mọ́ ní jìyà láàyè mi o àdá ṣàkóṣàkó rere oko jẹ́ so mo láìka orin yẹn gan so màá mo wá ń kọ́ mo wá ń fọṣọ Skin Dúdú wọ́n wà ní Radio Lagos ńgbà yẹn ó wá kí ọ̀rẹ́ ẹ̀ kan nílé ọ̀dọ̀ mi ó wá ń gbóhùn yẹn wá ní alẹ́ tó wọ́n ẹ̀dùn báyìí tó wá ní ẹni tó wá bá yẹn ó wá jẹ́ bí èèyàn tèmi náà nínú ilé yẹn tàjọ máa ń sọ̀rọ̀ ó wá ní bọ̀bọ̀ yẹn ọmọ Ìjẹ̀ṣà ni ó máa ń kọrin gan even ó máa ń ṣe comedy gbogbo time tí mò ń sọ ní Máfolúkú yẹn mo máa ń ṣe MC gbogbo èèyàn ti mọ̀ mí àti comedian bí MC mo máa ń ṣe mí àti Tòkunbọ̀ Muffins gbogbo àjọ máa ń pàdé ní location dáadáa gbà yẹn so Tòkunbọ̀ yẹn ló ṣàwá pé oníkan wá pè mí so comedy yẹn ní wọ́n mú fún Skin Dúdú wọ́n wá ní wọ́n ló máa ń ṣe comedy náà ṣó lè sọ̀rọ̀ lórí rédíò wọ́n ní ìyá inú mi á dùn tí má rẹni tó máa mú mi wọ rédíò pé ó dùn mọ́ mi bá rí wọ́n wá ní ok wá bá mi ní Radio Lagos lọ́la bí mo ṣe wá lọ bá Skin Dúdú ní Radio Lagos nìyẹn so wọ́n ń ṣe program kan nígbà yẹn wọ́n pè ní Ó Lè Dáa so bí mo ṣe wá join Skin Dúdú pẹ̀lú Ọdẹ́yẹmí Ọdẹ Èkìtì tó gbàlú Èkó kankan náà jọ ń ṣe program gbà yẹn so èmi ni mo máa ń ṣe bàbá dùgbẹ̀ nínú program wọn nígbà yẹn láyé AM nígbà tí Radio Lagos ṣì wà ní AM so nígbà tí wọ́n ti wá di FM wọ́n wá lé wa bọ́ta wípé a ti pọ̀ jù nínú program pé presenter co-presenter àtẹ̀túfẹ́ ka PPA nìkan ló gbọ́dọ̀ máa wọ studio mo dẹ̀ bá lédì kan lọ́dọ̀ wọn gbà yẹn wọ́n máa ń pè yẹn ní ọmọge kó lè dáa so ìyẹn ló ṣà ní àdúgbò kí ìjọ kí má bínú táìmì yẹn kò dẹ̀ sí sí fóònù so mo ti sọ fún wọn ní àdúgbò wípé àìtún máa gbọ́ mi ní Radio Lagos lẹ́nu ọjọ́ ìwọ̀n wàá gbọ́ mi so ìrònú yẹn ni mo bá jáde kúrò nínú studio ṣé mọ ibi tán máa ń pààkì mọ́tò sí ní Radio Lagos nígbà yẹn so ibẹ̀ ni mo wá lọ dúró tí mo wá ká kó bá tí mo wá dúró síbẹ̀ ibẹ̀ ni mo wà tí mo pàdé Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù so mo ṣe wá pàdé Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù ọjọ́ yẹn Tuesday ni mo wá lọ bá mo wá ní ẹ ló sàmú mojú yìí pé because ọmọ ìlú kan náà sáìdì kan náà ni wá so nígbà táwọn Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù
wọ́n pe bàbá kan náà ní gbódómì, wọ́n pe alájẹjù, gbogbo wọn sì máa wá ìlú wa ń gbà yẹn wá ṣe jẹ́stà ni mo ti mọ Ẹ̀rẹ̀kẹ́. Mo wá sọ fẹ́rẹ̀kẹ́ mo ní mo mọ̀ yín sà pé èmi lọmọ lágbájá bàbá ní ìlú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà, orúkọ bàbá mi yẹn dẹ̀ sans wọn létí wọn ní ọmọ bàbá Alárodò mo mọ bàbá yẹn kí wọn bàbá torí bàbá mi jayé ni. Wọ́n wá ní òkè wípé ọ̀dọ́ ta ló lò wà mo ní Skin Dúdú tó mú mi wọ rédíò. Wọ́n wá ní òkè nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ kí Skin Dúdú ṣe program tán, so bó ṣe wá ṣe tán wọ́n á lọ bá Skin Dúdú ọmọ yẹn ní ọ̀dọ̀ ẹ ló wá báwo ni ṣé ọmọ dáadáa nìkan bàbá ó ti ẹ̀ dá ẹ̀yin méjèèjì fìtì ara yín torí kọ̀mẹ́díà ni. Skin Dúdú ló fà mí lé Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù lọ́wọ́. Kí lẹ wá ń ṣe lọ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù? Nígbà tí mo wá dọ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ Ẹ̀rẹ̀kẹ́ tra ẹnu ayé mi o ṣe bẹ̀bẹ̀ o ṣe mọ̀ pé ó dàbí pé téèyàn bá dóko bàbá èèyàn kan á lo bàbá ló tóbi jù. Ṣùgbọ́n tí mo dẹ́dọ̀ Ẹ̀rẹ̀kẹ́ mo tún wá kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ torí tíṣà Ẹ̀rẹ̀kẹ́ máa ń kọ́yàn ni wọ́n ṣe ń pè lẹ́rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Tòun náà wá gbé mi wò wá rí pé give and take ọmọ yìí lágbára gan. So tèmi àti Ẹ̀rẹ̀kẹ́ fi close ni àwa ń ṣètò kan nígbà láyé rédíò Nàìjíríà 3 wọ́n pè ní Mòró tó dùn, so ibẹ̀ ni mo ti máa wá ń sọ Yorùbá ègùn yẹn. So tí bá ti wá pa òwe Ẹ̀rẹ̀kẹ́ á wá túmọ̀ ẹ̀ á wá bá sọ pé Sànní Adé kì í rìn ajé ní fi pa fún ẹ̀kọ́ Ẹ̀rẹ̀kẹ́ ní rárá Sànní Adé kọ̀ òbé ni òbé kọ̀ máa ń dà ní ó jẹ́ bá bòwe jẹ́ fáwọn olówó sàn láàárín ajé ní fi pẹ́kọ́rọ́. So báwo yẹn ṣe mọ ìtumọ̀ òwe tí mò ń pa nìyẹn. So ní ìwà ẹ̀ Ọlọ́run fún mi lẹ́bùn wípé tí n bá ríyàn tí n bá fẹ́ sín ẹni yẹn jẹ tí mo fẹ́ ṣe bí ẹni yẹn ṣe màá ṣe tí ò ní yàtọ̀ tó bá tiẹ̀ máa yàtọ̀ díẹ̀ ló máa fi yàtọ̀ wọ́n á rí i pé akíní ìdẹ́ ìjọ o. ó tó stage kan gbà yẹn tó jẹ́ pé tó bá fẹ́ fún mi níṣẹ́ MC ní pé Saheed Òṣùpá ló fẹ́ wá play bẹ́ẹ̀ tó bá fẹ́ èmi dẹ̀lẹ́ nìyẹn fẹ́ lò bí MC màá yà sọ fẹ́ nìyẹn pé sọ fún Saheed Òṣùpá pé èdùgbẹ̀ ló ń bọ̀ o tí ò bá wà òkè pẹ̀lú kẹjá ká mọ̀ mi ò fẹ́ anything embarrassment torí èmi gangan fúnra mi ejò ní paramọ́lẹ̀ mo kọ̀rọ̀ wọ̀ sí gan èmi ò dẹ̀ kí n yẹ̀yẹ́ everybody mọ ibi tó ní kálukú tò sí wọ́n mọ̀ ò sí gbogbo ibi tí mo dé láyé mi mo dé London ní Manchester ní France gbogbo ibi tí mo dé wọ́n mọ̀ wípé èèyàn Paso ni mí if tí Saheed Òṣùpá gan bá fẹ́ kí mi lórí stage ó máa kí mi pé tó bá ti dé bá mi kí Paso á kí mi mọ́ Paso even ìgbà tí first London mi ní 2010 tí mo dé first iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe as MC ní osasmes tó wà ní Surulere èmi àti Saheed Òṣùpá la kọ́kọ́ ṣe show wàláì tààlà sọ́wọ́n bìlà ó dẹ̀ ṣe dáadáa sí mi even ìgbà tí mo ń lọ gan owó sì níyì ó fún mi lówó dáadáa ó fún mi lówó náà ìgbà tí Saheed Òṣùpá lọ sí UK ó ń lọ sí Manchester because Manchester ni ìyàwó mi wà ó débẹ̀ ó dẹ̀ rí ìyàwó mi introduce ara ẹ̀ pé èmi ni ìyàwó kan nínú yín pé ta ni ó ní dùgbẹ̀ ó dẹ̀ ṣe dáadáa sí ìyẹn dẹ̀ sọ fún mi so Saheed Òṣùpá òun ṣe èèyàn burúkú èèyàn dáadáa ni kò síbi tí mo ti pàdé Saheed Òṣùpá ṣá mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ o mi ò ṣiṣẹ́ ń bẹ̀ o tí n bá ń lọ Saheed Òṣùpá máa fún mi. èmi àti Saheed Òṣùpá ti ń pàdé tipẹ́ náà o àti pé mo pé MC ni mo máa ń ṣe jù nígbà yẹn so tí wọ́n bá fún mi ní MC nínú kó jẹ́ pé Saheed Òṣùpá ló fẹ́ play ọ̀ kó jẹ́ Paso ṣé ìgẹ̀ so máa ń gba MC mi ìgbà tá kọ́kọ́ jọ pàdé tó jẹ́ pàjọ pàdé gan wọ́n wọ́n ta ọkọ̀ ríra ní kinní ní ìgbà tí èèyàn wa kan tó ń ṣe àwọn tó máa ń ṣe bí ìṣẹ̀ṣe lọ́dọọdún wọ́n máa ń pè ní Saheed Abogun ní ọ̀nà àti máa lọ sọ́nà OPIC ibẹ̀ ní Saheed Abogun wà so èmi àti kòrókò náà la máa ń ṣe MC fún Saheed Abogun so Saheed Òṣùpá ló wá pè lọ́dún yẹn so à ń ṣe MC lọ́wọ́ lórí stage ní Saheed Òṣùpá kan dé ẹ̀yà mo fẹ́ ó ṣàkóso stage fẹ́ kan so a ṣe ń ṣe sọ pé àti ìbẹ̀rẹ̀ pa ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ètò ni so wá ní ok nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣáà ẹ fún mi sùúrù díẹ̀ ẹ jẹ́ fi sáré nǹkan tí mo kàn rí nípa Saheed Òṣùpá ni pé tí Saheed Òṣùpá bá ti ń bọ̀ láti ilé ó ti compose nǹkan ó wá fẹ́ deliver ẹ̀ òun fẹ́ nǹkan tó máa jẹ́ kí nǹkan yẹn kúrò ẹ tọ́ra sáà olórin tí Saheed Òṣùpá jẹ́ nìyẹn ẹni tí mo like gan ni o máa like olórin máa compose lórí ibi tó ń lọ kì í ṣe pé kó débì kan ó lọ máa kọrin ìyàwó lọ níbi òkú ṣé you get but Saheed Òṣùpá máa fẹ́ compose orin fún ibi tó ń lọ yẹn so one way or the other mo kọ́ kinní yẹn lára ẹ̀ mo gba Paso mo dẹ̀ gba ti Saheed Òṣùpá àwọn méjèèjì olórin ni wọ́n Saheed Òṣùpá olórin ni Pasuma wàláhì kinní yẹn yé iṣẹ́ yẹn yé Paso
àfi tá a bá ń tanra wa nìkan lóko tá a bá ń sọ̀rọ̀ nípa packaging ó yé Paso tá a bá ń sọ̀rọ̀ nípa music ó yé Paso kì í ṣe pé bóyá mò ń hype kì í ṣe pé bóyá torí kì í ṣe pé bóyá mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé sọ́dọ̀ ẹ̀ kan bá sọ pé bóyá kì í ṣe ọlọ́rọ̀ ara wa tí yóò bá ṣe normal náà máa sọ náà ni pé kò ṣe normal ọlọ́run bọ̀ iṣẹ́ yẹn yé Paso tó ẹni tó bá ń tẹ̀lé Paso tó jẹ́ olórin tó ò bá sharp o lè get ẹ̀ because èmi náà mo ní kinní kan lọ́wọ́ tí bá wà lórí stage pẹ̀lú àwọn olórin ẹgbẹ́ mi tó bá ń kọrin màmá wù ẹ́ kí ló kọ táyé fi gba tiẹ̀ kí lèmi náà fẹ́ ṣe láti deliver that moment pé táyé náà máa fi rí mi náà pé mo tiẹ̀ ṣe nǹkan kan but tó bá gba máìkì lọ́wọ́ olórin mi ní tó lórin yẹn ń ṣe lọ náà lùwọ́ náà fẹ́ mọlé ó sì wà lẹ́yìn ẹ̀ nìyẹn rárá láti ṣe mí tó bá ti ṣe mí tó ń bá yíwọ́ sọ́tún wọ́n náà yí tiẹ̀ sósì. nípa ti màlá èèyàn ní màlá o màlá ò kì í fojú pààyàn rẹ̀ anywhere tó bá ti ríyàn ó máa ṣá because màlá mọ̀ wípé mo súnmọ́ àwọn onífújì dáadáa ó dẹ̀ mọ̀ pé bí mi ṣe máa ń ṣe pé mi mo ní concert kan tí mo máa ń ṣe lọ́dọọdún mo ti bẹ̀rẹ̀ concert yẹn sí àti máa lọ bí 12 years now going to 12 years nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mi àti Mega lájọ bẹ̀rẹ̀ lẹ́yìn Mega mo lo Shina Peter mo lo Paso mo ti lo Paso lẹ́ẹ̀bí mẹ́ta so ọdún tí mo wá fẹ́ lo màlá mo wá pe màlá pé àmàlà mo fẹ́ ṣe concert kan tí máa ń ṣe lọ́dọọdún pẹ̀lú birthday mi every June mo máa ń ṣe àwọn èèyàn mọ̀ sí concert yẹn dáadáa mo máa ń lo big artist kan láti celebrate artist yẹn màá wá lo àwọn kọ̀ọ̀kan náà mọ̀ láti ní pé ká fi boost ara wa so now mo lè ṣe pé màlá ní ìjọ yẹn báyìí kí ló máa ṣẹlẹ̀ ó kì í dùgbẹ̀ kí ló fẹ́ ṣé kí n wá fi ìjòkó yẹ ẹ sí ni àbò fẹ́ kí n wá kọrin mo ní màlá eléyìí tó bá ti ṣe ni tó bá jẹ́ fi ìjòkó yẹ mi sí inú mi á dùn tó bá dẹ̀ jẹ́ pé o wá tilétilé láti wá kọrin òfin pọ́n mi lé náà nínú mi á dùn wàláì tàlà tí wọ́n bí lálẹ́ sí láwà time tí mi ò expect ni màlá dé pẹ̀lú àwọn guys full boys ó dẹ̀ ṣe normal even ó ṣe dáadáa ń jọ yẹn tún náwó ṣe Paso náà gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe pápátá Paso máa jókòó ó dẹ̀ máa náwó máa nọ́ra Òbésèré náà bẹ́ẹ̀ ó ti bá mi ṣe náà Papa tọ́ síbẹ̀ Gbákin náà bá wà tuwálè Àtàwẹ́wẹ́ náà ti bá mi ṣe Ẹ̀fí Àlàó náà mo sì ní lọ́kàn láti ṣe àti ṣe tiwọn. ok now báwo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ mi 2010 ilẹ̀ pé àkọlé ẹ̀. eré ni tèmi ibẹ̀ mo ti kọ ojúmọ́ ayọ̀ tó mọ́ ọpẹ́ ní fólúwa mo gbapá ó ṣe é gbé mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé mo lanu mo kọrin yan pẹ́sẹ́ lẹ́dùnmọ́ rẹ̀ bàbá ò ṣeun bé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 b
dédé mo jí ire o mo fẹ́ náà ayọ̀ rí tèmi dùgbẹ́ ọmọ yẹn èèyàn lálá ire 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 o ire ní tèmi ó máa jẹ́ tèmi mímí dodo títí dodo ire ní tèmi. Fún record mo pè ní ìyá ní ìyá mi 2015 yẹn ni mo fi ṣe birthday fún màmá mi ní 2015 gbà tí ìyá mi pé 80 years. Inú ìyá ní ìyá mi yẹn ni mo ti feature Paso. Tí Paso ti sọ pé ìyá ní ìyá mi o bẹ́ẹ̀ ni mo ti kọrin ara style pẹ̀lú Paso tí ò ṣẹlẹ̀ rí. Mo ní ìyá ni ọjọ́ rírí jẹ ọ̀kẹ́ ara mi ìyá ni ọjọ́ ọ̀kẹ́ lábẹ́ mi sùn ló mọ̀ pọ̀ o ìyá ni yóò látọ́jú màmá ìyá lálábàárò ọmọ ìyá ni abiyamọ ayé ẹ̀gbọ́n mi o oníṣègùn sí láàjèrè ọbẹ̀ ara mi ọní ọmọ ṣọ̀gùn sí lára tí ò bínú ìyá ni. ẹ dúná ẹ wá ronú bàbá tó tẹ̀lé yín lọ ra sákàrà ìbálẹ́fẹ́ ṣe ti wọn. a máa ṣe ti bàbá láìpẹ́. ọkùnrin yẹra yé tá a wá torí mo rántí gbèsè bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ni ẹ̀gbọ́n mi kan máa ń bá mi jà nílé ẹ̀gbọ́n mi tí mo tọ́ mi dàgbà wọn. wọ́n máa ń sọ̀rọ̀ lórí ọ̀kẹ́ ó yẹ kí ẹ má wọlé ṣé mo pé orin inspiration. yes. inú orin yẹn náà mo ti kọ ìyá kẹ́mi ọ̀gẹ́ mi òye tí mo kọ ìlú bẹ̀. ìyá mi kẹ́mi nígbì mo wà ní kékeré ìyá mi kẹ́mi nígbì mo dàgbà lágbà ìyá kẹ́mi ọ̀gẹ́ mi òye ọba lọ pé lọ́jà lókè òun náà mo sọ pé bàbá tó dẹ̀ mú ní lọ ra sákàrà yìí ò tí ì wá ẹ̀yin ọkùnrin ayé ta wá yìí ó ti yé mi. Paso fi wá lé pé ìyá ni ìyá mi ò bẹ̀ ìyá ìyá ta kò rálẹ̀ àlè jẹun kí jẹun dídí kẹ́. Èwo ni third record?
Third record ni lẹ́yìn Ọlọ́run àfọlọ́run ìyẹn la ṣe 2019 torí èmi jẹ́ nǹkan tó jẹ́ pé mi ì ṣe rẹ́kọ̀dù ẹni à. Dẹ̀mú tún rí bẹ́ẹ̀ máa ń lọ ẹ máa ń gba play náà ẹ máa tún. Yes a máa ń play káàkiri. bóyá fẹ́ ṣe party nǹkan kan. Yes oró ibi tá a ti fẹ́ play gan sí náà ibẹ̀ náà la wà yìí náà Royal Ascot Hotel ní Abúlé Ẹ̀gbá ibẹ̀ la wà yìí every second Friday of the month ibẹ̀ la máa wà. ẹ mọ rí bẹ́ẹ̀ tó bá tún ṣe party náà ẹ máa ń kọrin. Lágbára lọ́wọ́ Ọlọ́run tẹ́ bá ti ní òde òkú àgbà ẹ pè wá bó jẹ́ wedding ni àá wà ìkómọ ọmọ yín mo ń ṣeré gan Ọlọ́run ọba mi Ọlọ́run má ṣe wá lóníṣẹ́ but ó confirm. ọ̀dà orúkọ yẹn lẹ́ẹ̀kan sísà. orúkọ tèmi ni Ambassador Akínọlá Ọmọyẹyẹ Dùgbẹ̀ One ìjọba Jújù Ọmọlábánjí. kí ni àwọn social media. ẹ lè pàdé mi ní orí Facebook Dùgbẹ̀ Akínọlá on Facebook but lórí TikTok Ambassador Dùgbẹ̀ One lórí TikTok méjì ni Akínọlá Dùgbẹ̀ náà wà lórí TikTok. Okay. But Ambassador Dùgbẹ̀ yẹn lórí TikTok yẹn gangan ni mo máa ń lò jù lórí Instagram ìyẹn Akínọlá_Dùgbẹ̀ One Akínọlá_Dùgbẹ̀ One YouTube náà àwa ń bẹ Dùgbẹ̀ TV. Dùgbẹ̀ TV ṣáwọn ṣẹ́yìn ti wà lórí Audiomack. Yes ó wà lórí Audiomack gbogbo àwọn eré ní tèmi tẹ́ bá fẹ́ search fún iṣẹ́ mi lórí Audiomack amb.dùgbẹ̀ Akínọlá or Akínọlá Dùgbẹ̀ ẹ kọ́kọ́ type because àwọn ẹ mọ̀ pé ìgbà mi wà ẹlòmíì lè lo title kó jẹ́ Dùgbẹ̀ but Dùgbẹ̀ One ní tọ̀dọ̀ tèmi wà ló kàn ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ẹ fún àwọn olólùfẹ́ yín lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín bóyá arẹ́ nìkan tó fẹ́ pè mo tún rí bí táwọn èèyàn bá fẹ́ ṣe ọjọ́ ìbí náà tó fẹ́ special track ẹ máa ṣe yẹn náà fún wọn. bá fẹ́ shout out kìíní àṣẹ fún wọn. ẹ bá a sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080-235-93507 080-235-93507 ó ní WhatsApp nọ́mbà mi ẹ̀dẹ̀ tún lè pè sórí ẹ̀ náà a máa gbé. ẹ ṣé gan ẹ ti ń gbádùn wọn látàárọ̀ Kọ́láwọlé Àtàndá Adéjòjò Katsina àti Sugar lórúkọ mi thank you sir thank you ma. àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí báyìí. ó tó gbà wọ́n tẹ́ ti dé bí. since June 2025. kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ni ìlọsẹ máa ń jìnrìn jáde. máa ń ṣeré lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómọ̀rè à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olómọ̀rè Abẹ́òkúta. I got my own specialty in different areas of care of the older people. lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní àròǹbí òun ni mo wá lọ sí òkè òkun over 25 years now. bàjẹ́ màmá ni bàjẹ́ bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ń ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor's appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bíbá. Ifros Hospital kò ju 5 minutes walk lọ. yẹn lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Aláǹgẹ̀rẹ̀